Mashallah. Nàìjíríà orílẹ̀-èdè kan tó bà mí lẹ́rù. Ṣé wàá rí àwọn ọmọ tí Nàìjíríà bí gangan? Káì àtúnwá burú ju orílẹ̀-èdè náà lọ. Orílẹ̀-èdè tó kún fún wàrà àtòyìn. Wọ́n wá fi ìyà jẹ orílẹ̀-èdè náà until gbà tọ́lọ́run ọba tó gbàgbé orílẹ̀-èdè náà ní 1960 ní October 1st tó gbòmìnira. Ṣùgbọ́n Nàìjíríà gẹ́gẹ́ ló gbòmìnira o. Àwa ọmọ Nàìjíríà tó bí kalẹ̀ àlómìnira ìdààmú ipò wàhálà ipò. Ṣé wàá rí gbogbo tọ́lọ́run bàbá náà rú báyìí? A make sure ká bẹ́ndì níbi oríṣiríṣi ìrònú àgbòmìnira. Kódà gbogbo àwọn èèpo tá a láfẹ́ fìwà jọ tá a láfẹ́ mọ̀ ṣe dáadáa báyìí náà ṣe dáadáa. À ń wò wọ́n nípa àwọn ti gbòmìnira wọ́n ṣe dáadáa. Àwa ò gbòmìnira àdẹ̀fẹ́ dàbí wọn. Gbogbo tẹ́ẹ̀ náà bá ti wá nàró báyìí a tún wá dorí ẹ̀ kodò. Nàìjíríà kí ló dé àwọn ọmọ Nàìjíríà kí ló dé tá à ń ṣe báyìí? Ẹ jẹ́ kí n wọlé láti bí holiday. Wọ́n pe holiday kan ní VA tí àwọn èèbó ń ṣe láàrin ara wọn àyájọ́ olólùfẹ́ ṣìnà làwọn fi ń ṣe. Ọmọ ọlọ́mọ àlà aṣọ òfò tọ́lọ́rọ̀ pé mọ́sùnmọ́ náà tákùrọ̀bù sí náà àwa sọ di dáadáa. Àwa ni ta ló máa bá mi ṣe VA o, ta ló máa jẹ́ VA mi o, ń gbé lòtẹ́ẹ̀lì nù. Ìyàwó àtọmọ ń bẹ ń lé kódé tí ò tí ì sọ pé bóyá ó tiẹ̀ wẹ́ẹ̀dì gan ó lè bá ọmọ bíi mẹ́wàá sùn nítorí fa títí tó fi dijọ́ náà. Ẹ jẹ́ bọ́ sórí Boxing Day, àyájọ́ táwọn èèbó táwọn ronú wípé ẹni tí ń bọ̀ ṣe láti January 1st títí December 25th kan wá yọ December 26 kalẹ̀ pé ẹja wá bọ́ọ̀sì kékeré ká fi ẹ̀bùn sí nínú ká gbé fún un pé kú iṣẹ́ ní mo rí iṣẹ́ yá làwa sọ di àyájọ́ tá à ń gbá iṣẹ́ yìí tá à ń fi iṣẹ́ fọ́ra wa lẹ́yìn kànákáyé owó dá àwa ń kírèjì àìdá ẹjẹ́ ń tiẹ̀ wá lò lórí ọ̀rọ̀ ọ̀fẹ́ pàápàá jùlọ ìwọ ọkọ tó ń gbọ́ mi sọ́ọ́rí ní tó so ìfẹ́ pọ̀ náà ní máa ń já ìfẹ́ mọ̀ wá gbàgbé pé ìfẹ́ tọ́lọ́run fún ọ yìí kò ń sọ̀fẹ́ o ọba mi ò kí ó bí ọ léèrè bọ́ sí lùfẹ́ ìyàwó tọ́lọ̀ fún ọlọ́run ẹlòmíì wú ẹsẹ̀ dàárọ̀ èkó ni èyí tí ó tó rí èyí tí ó máa parí tí ó máa bàjá tí ó máa da gbogbo ìsáyé rẹ̀ rú ni obìnrin dẹ́dẹ́ ń wọ́n ìtọ́lọ̀ wọn bá fún wọn wallahi bilal azim wọ́n ju àlọ́ tí ò bá yọ spiritually jẹ́ lọ physically ìwọ àtọ̀ tó ń gbé jáde ànọ́tfà tó ń gbé káàkiri látijọ́ yìí àtọ̀ spam kò lè dán ọmọ lára rẹ̀ àgbà tó ọba tó pọ̀ sára obìnrin tí ó máa gbóyún káàkiri ǹjẹ́ wọlé lóyún káyọ̀ mọ́ bù ọ́ pé eléyìí máa ti lóyún ìwọ́gùn máa sáka ni lọ́jọ́ tí ó tún wá bí ọmọ tí wò lé ní tó fi sí i lára tó ń tẹ̀rín tó ń tọ̀ yàyà tó fi sí i lára tó ń tẹ̀rín tó ń ranjú wọ́n tó ń sẹ́mi jẹ́ mẹ́ta níjọ́ tó wà bí padà àṣàrà ìlú wa ń bí ọlọ́run ba léèrè pé ìyá ni kí n pa ni àbọ́mọ́ wọ́n wá pa ẹ̀mí fún ẹ̀mí Allahu Akbar wọ́n fi ẹ̀mí ra ẹ̀mí padà bó bá wọ ọlọ́run bá ó lè ní pàyà máa mú ọmọ bọ̀ bó bá wọ ọlọ́run bá ó lè ní pọ́nmọ́ máa mú ìyàbọ̀ gba bí amọ̀ tí ń gbọ́ mi lọ́lọ́ báyìí wọn ní ọmọ wa pé ìlàgbàrọ̀ lọ gbọ̀wọ́ tó ń wojú ọlọ́mọ ọlọ́run máa fọ́ ọlọ́mọ alálùbáríkà ó kọ̀ rí ò bá ti dà ó kọ̀ rí ò bá parẹ́ ìyàwó tó gbélé òun ló fún ọ ní ó kọ̀ míì tọ́lọ́ ń yọ àgàn kúrò lára rẹ̀ tọ́ máa yóò fi pè ọ́ lágàn ẹ̀mí rẹ̀ ló fi lẹ́lẹ́ o kí o lè bá dárò lé kọ́ wá wò pé láti January 1 títí December 26 ọjọ́ Boxing Day kọ́ wá wá àpótí kékeré kan Allah kọ́ wá wá ẹ̀bùn tó wu ìyàwó rẹ̀ tíyàwó rẹ̀ máa ń fẹ́ kọ́ wá fi síbẹ̀ kọ́ wá gbé fún pé ìyàwó mi mo mọ rírì yìí pé ọ wà nù lé mi wọ́n ní in any successful man there must be a woman tó ti bí Nàìjíríà ṣe le tó yìí tó ti bí gbogbo nǹkan ṣe nira tó yìí ọ̀ sì jẹ́ ń sẹ̀sìn mo mọ rírì rẹ̀ gba ẹ̀bùn yìí Allah ìwọlé lérò pé bẹ́ẹ̀ kò wúlò ní ìwọlé lérò pé bẹ́ẹ̀ kò wọ́ ọ̀tẹ̀ ní wàláhì obìnrin tá a gbélé ó wọ́ ọ̀tẹ̀ bọ́ọ̀ bá tiẹ̀ fún anybody ní gift tó ọ̀ ṣe Boxing Day fún anybody kí ló dé tí yóò ṣe fún ìyàwó rẹ̀ kọ́ wá wo tí yóò ṣẹlẹ̀ next year kọ́ wo tí yóò ṣẹlẹ̀ bí ò bá ṣàdúrà bí ò bá mọ rírì rẹ̀ wàláhì ẹlẹ́dàá rí ṣàdúrà yóò sì mọ rírì rẹ̀ ó yá mo fẹ́ kọ́ change já tiẹ̀ dẹ́wò fi ṣe surprise fún ìyàwó ilé rẹ̀ bọ́ọ̀ ṣe ń gbọ́ yìí lọ wá gbogbo tó o bá ní lọ́wọ́ tó o lè fi múnú ìyàwó rẹ̀ dùn ìwọ dùnnú lónìí sọ pé mo fẹ́ ṣe àyájọ́ ọjọ́ Boxing Day àyájọ́ ọjọ́ tá a máa ń pínra ẹ̀bùn fúnra ẹni mo fẹ́ ṣe fún ọ kọ́ wa ṣe. bá a ṣe sọ̀rọ̀ iná ẹlòmíín fi ìbànújẹ́ ìyàwó rẹ̀ sí ọjọ́ òní o Boxing Day
wípé wọ́n fẹ́ lu ọ̀pá aláìsí pọ́tébù àtẹnìkejì ẹ̀ tẹ́fẹ́ jà dákun mo fọlọ́n bí ọ já tónú léṣe pẹ̀lú ọwọ́ wa ọ̀sẹ̀ òràn gbẹ́rí òràn àwọn nǹkan kẹwàá tó yẹ pé kò sẹ́ni nìkan lọ sọ́dọ̀ aláǹfà pásítọ̀ àbí babaláwo tó bá ṣe wàlẹ́ àdúrà rẹ̀ gbà ọ̀sẹ̀ tó wọn sórí ó lè ti di sọ́ọ̀fù mọ́ lọ torí bọ́ dùn ìyàwó rẹ̀ nínú ó yá lónìí já tiẹ̀ dá o èmi náà fẹ́ dùn ìyàwó mi nínú ọlọ́run ọwọ́lá rẹ̀ wà dùn èmi náà nínú ọlọ́run gbogbo wọ́n tó yí padà látọ̀rọ̀ ọ̀rọ̀ yìí pé ó fẹ́ kínú ilé rẹ̀ ó máa tò ayé tiẹ̀ ní ó sì máa tò ó fẹ́ kí ìyàwó rẹ̀ ó bànújẹ́ ayé rẹ̀ ò ní bàjẹ́ lágbára ọlọ́run bá ó máa tẹ̀síwájú nínú ọlá nínú pọ̀ nínú àgbéga gbogbo dáadáa pátápátá ọlọ́run bá ń kọ́lé ọlọ́ ọkọ ni ọ olórí ni ọ lágbára ọlọ́run ní kọ́lẹ̀ àìwádìí olórí mọ́ àdéhùn ni ọlọ́run ní mú bọ́ lágbára ọlọ́run bá orí lọ́tún orí lóṣù ọlọ́run máa ń pèsè fún ọ ìwọ́n tó sì yarí náà pé ìní ṣe pa èyí ṣe kú mọ̀ bẹ́ẹ̀ lọ́nà ní kọ́lọ́ máa ń yí ọ padà kí ni lè rí o tóru ọlọ́wọ́lá kó wọ́ta ìlànà ẹ̀yìn àwọn tẹ́ máa ń ṣe fún ẹ̀yìn náà mo rí o ọlọ́run fi lẹ́lẹ̀ share rẹ̀ sẹ́lómi comment kí n mọ̀ bóyá ọgbọ́ bóyá owó ọ̀la bóyá ọgbádùn rẹ̀ dáadáa àfáàjẹjẹ àgbà ló kọ́ mi o Boxing Day àyájọ́ ọ̀sẹ̀ kọ́ o àyájọ́ ẹ̀bọ̀ ni assalamu alaikum warahmatullahi wabarakatuh.